a tún ti dé bí a ṣe ń dé lónìí ọjọ́ ajé ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2026. ìròyìn tá a mú wá lónìí láàárọ̀ yìí ní wákàtí yìí ó mà ṣe o. òun ní ti àwọn mọ́kànlá kan tó kú lẹ́yìn tí wọ́n jábọ́ lórí afárá kan nípinlẹ̀ Ogun. ó ṣe ó lágbára. àwọn tí kò dín ní mọ́kànlá la gbọ́ pé wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní orí afárá eruku tó wà lópòpónà Abẹ́òkúta sílùú Èkó. alẹ́ ọjọ́ àìkú ìyẹn Sunday tó kọjá yìí nìjàmbá náà wáyé. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ GG 722 KJ la gbọ́ pé ó gbókìtì lórí afárá tó sì jábọ́ sísàlẹ̀. àwọn ẹ̀ṣọ́ ààbò ojú pópó tí a mọ̀ sí Federal Road Safety Corps ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ni wọ́n fi ìròyìn ọ̀hún tó wa létí. gẹ́gẹ́ bí agbẹnusọ wọn ṣe sọ, Ọdúnsì Àfọlábí, ó ní gbogbo àwọn mọ́kànlá tó wà nínú ọkọ̀ náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn. irú kí lèyí? ọkùnrin 10 àti obìnrin kan ni wọ́n pàdánù ẹ̀mí wọn. agbẹnusọ náà ìyẹn Ọdúnsì ó ní kò sí nǹkan méjì tó fa ìjàmbá náà bí kò ṣe ẹrù àdìjù tí wọ́n dì pa ọkọ̀ náà. ibi tí wọ́n ti ń sáré àsápajúdé ni wọ́n lọ́kọ̀ ọ̀hún ti gbókìtì lórí eré tó sì gbókìtì títí tó fi jábọ́ látòrí afárá náà. ọ̀pọ̀ àwọn tó wà lágbègbè yìí ní ìṣẹ̀lẹ̀ náà bà nínú jẹ́. Ọdúnsì ní kété tí wọ́n ti fi ìròyìn ọ̀hún tó àwọn òṣìṣẹ́ wọn tó wà lágbègbè náà létí ni wọ́n ti sáré lọ síbẹ̀. ó ní àwọn ti kó òkú àwọn èèyàn náà lọ sí mọ́ṣúárì ilé ìwòsàn tó wà nítòsí. ó wáá rọ àwọn awakọ̀ láti ṣọ́ra ṣe. fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí ẹ tẹ̀lé wa ní gbogbo ojú àwọn òpó wa ní Facebook, Instagram, TikTok àti Twitter. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.